ẹ rí pé lùkù yẹn tó ti yàtọ̀ a ti di àlùfáà Ọlọ́run kì í ṣe àáfà but àlùfáà Ọlọ́run reverend not imam not sheikh but reverend ẹ̀ta náà ti mú irùngbọ̀n láti bá wọn dá sí. ẹ jẹ́ sọ òtítọ́ ọ̀rọ̀ gbogbo ẹ̀yin kìrìsìtẹ́nì tí ẹ̀ ń wá sórí péjì yìí tẹ́ ẹ̀ sọ wípé man of God ẹ má jẹ́ kán insult yín ẹ fi wọ́n sílẹ̀ please tètè padà sẹ́yìn lórí péjì yìí kúrò lórí péjì yìí jẹ́ kán insult mi maybe you are a Christian or not o fẹ́ sáìdì mi pé kán má insult mi àwọn tá à ń correct pẹ̀lú wà burúkú tí wọ́n mọ̀ pé wà burúkú làwọn hù ṣùgbọ́n sórí gbogbo èbú èpè tí wọ́n ń ṣe yẹn wọ́n ń gbìyànjú láti pa wá lẹ́nu mọ́ kán lè máa fẹ̀ hò nínú wà burúkú àti irọ́ tí wọ́n ń pa fún aráyé. That is mostly for you. Tí wọ́n bá rí wípé o fẹ́ tú àṣírí àwọn àbòmọ́ àwọn àṣírí kan wọ́n máa ṣẹ́ èpè wọ́n máa ṣẹ́ èpè wọ́n máa bú èbú bí àwọn á lè pa ẹ́ lẹ́nu mọ́ kán lè máa fẹ̀ hò kán lè máa tún mú àwọn èèyàn wọnú ìdààmú àti wàhálà ayérayé. Èmi ni wọ́n bú ló wá fẹ́ máa gbìjà mélòó lórí tí mo dá lò nínú wọn. Àwọn admin ẹ tí wọ́n bá rí pé kò fẹ́ kẹ́kọ̀ọ́ lórí péjì ṣé báwa la ní péjì wa àtàn tó ń fọ́lù wa tó lọ wọ́n á dẹ̀ blọ́ọ̀kù ẹ̀ dànù wọ́n á delete ẹ̀. Gbogbo àwọn tó sì wá sórí péjì tó ń bẹ̀ èbú àárí ọ̀rọ̀ wọn kà sí kò tiẹ̀ ní mínì ó wà meaningless kò tiẹ̀ ní mínì látọ̀. Ohun tí àwa ń sọ àti tá à ń fà ní pé tó o bá fẹ́ ṣe ẹ̀sìn ẹ gbájúmọ̀ òótọ́ tó wà nú ẹ̀sìn ẹ fi hàn aráyé wípé bó ṣe rí leléyìí bí wọ́n bá fẹ́ tẹ̀lé ẹ wọn á tẹ̀lé ẹ mọ́ pààrọ̀ fara ayé. Ẹ jẹ́ sáré fi àwọn tó ń ṣẹ́gun kan hàn yín kẹjẹ́ ká kẹ́kọ̀ọ́ mbẹ̀. Kúròpó tiri eléégún ni wọ́n àwọn tó ń tẹ̀lé wọn wọ́n ti mọ̀ wípé eégún máa nà wọ́n lẹ́gba ìjọsìn wọn nìyẹn wọ́n torí ẹ̀ padà sẹ́yìn wọ́n purọ́ pé eégún ò ní nà wọ́n o ṣùgbọ́n mùsùlùmí máa sọ fún ẹ wípé dúdú wà bá funfun tàbí pupa níbẹ̀ irọ́ ti pọ̀ jù lórí gbogbo irọ́ tí wọ́n pa nú ayé ó ti ń já ìwọ tó wá dúró derọ́ tó fẹ́ lọ bá ní àlìjánà 72 wives ni wọ́n dúró dè tó fẹ́ lọ bá lálùjánà so mọ̀ pé irọ́ ńlá ni gbogbo àwọn tí wọ́n pera wọn ní oníná tí wọ́n ń pín náà kiri àwọn gan tí ì mọ ibi tí wọ́n ń lọ. Now jẹ́ kí n sọ fún ẹ wákàtí 5 wọ́n pa aláṣẹ fún wa nínú àlùkùránì ẹ pé wọ́n mú jáde kò sí ń bẹ irọ́ ni kò sí nínú ẹ̀ irọ́ ni tó pọn dandan tó jókòó ẹ̀sìn Islam bàbá ńlá arọ́ ni. Kùránì ò lè jóná bẹ́ẹ̀ bá gbé dání tó fẹ́ sún onítọ̀ wọ́n dẹyẹ yóò dọ̀bọ yóò di pẹ́pẹ́yẹ ló jẹ́ kẹ́yìn tó sún ní sẹ́yìn tó lọ padà sún tí ó mọ̀ pé bàbá ńlá arọ́ ni. Ẹ̀sìn àlàáfíà lẹ̀sìn Islam ìwọ náà sí ọpọlọ lẹ̀ àlàáfíà wo lórí nínú rẹ̀ ìwọ sọ fún mi pé ibi tí tó gbà jẹ́ ẹ̀sìn àlàáfíà ṣàlàyé fún mi. Now mo fi àkókò ibẹ̀ wá ẹ jẹ́ kán bú èmi ẹ jẹ́ kán insult mi gbogbo èbú tán bú mi bẹ lára síwájú wọn tó bá yá máa yọlé wọn lọ́wọ́ lẹ́yọ kọ̀ọ̀kan wọn ní òtítọ́ kan ju èpè èébú irọ́. Ok mo kí yín o ẹ̀yin àfà ẹ̀yin oní 7 days ẹ̀yin oní 3 days ẹ̀yin oní 10 days mo rí pé ọjọ́ mẹ́ta ti kọjá ọjọ́ méje ti kọjá ọjọ́ mẹ́wàá gan pé tẹni Wasiu Ayinde máa kú àṣẹ lórí irọ́ náà ni àṣẹ lórí irọ́ ni. Ìjẹ́ àfà wọ́n mọ̀ pé àfà sí wà àtúbọ̀tán yín ò lè dáa. Ẹ jẹ́ fi kíní kan yìí ǹjẹ́ mọ̀ pé wọ́n tún lọ ganu síbẹ̀ wọ́n gba dọ́là wọ́n gba pánsálì sẹ́wọ̀n pé wọ́n sọ yẹn fáráyé Wasiu lọ ẹsẹ̀ fi hàn wá ẹja wo. Ṣé ẹ rí i pé wọ́n gba dọ́là wọ́n gba pánsálì wọ́n tún bá wọn dì sínú Ghana must go.
ẹ wo Sásùn tó ń bú Apẹ tó alára dúdú ni, ẹ wo àfáà tó ń bú Wàsíù ní alágbe pé Wàsíù alágbe ni, kí làwọn oníbàárà wọ́n di pánstálì, wọ́n di dọ́là sínú Ghana must go fún wọn. Wọ́n láwọn ọ̀gánu sí ẹ gara sí ni, ara lẹ ga sí ẹ wá ń ṣépè ṣé ikú a máa jẹun ẹni kọ́ pani ni, ètí ìyà padà jẹnu yín olópọ̀jù, àánú yín ṣe mí. Nílẹ̀ Yorùbá àti gbọ́n, ó lè jẹ́ sẹ̀ríà burúkú tẹ̀ ń fà yẹn ní ó padà fi ìyà jẹ yín. Sẹ̀ríà tẹ mú kankan yẹn ṣé bí jẹ́ Muslim land, ó jẹ́ Islamic country, ilẹ̀ Yorùbá náà ń pè bí tẹ́ ẹ̀ báyìí mọ̀ kẹ́sì lọ gbọ́ sétí, ilẹ̀ Yorùbá náà ń pè bí. Ó lè jẹ́ sẹ̀ríà tẹ́ ẹ ti gbowó lọ́wọ́ àwọn ará tọ̀hún yẹn tẹ́ fi ń da ìlú rú, ó lè jẹ́ sẹ̀ríà lẹ́fẹ́ gbé wá bí tẹ́ máa bá ọmọ ọdún 8 sùn, tẹ́ máa ṣe wedding fún ọmọ ọdún 6, tẹ́ fẹ́ àwọn ọmọ tó dáa láti lè wọ́n wá, tẹ́ daṣọ bò wọ́n látòkè délẹ̀, wọn à ní tajà, wọn à ní ṣiṣẹ́, wọn á jókòó, wọn á máa rùn lábẹ́ ẹ̀kú tẹ́ gbé wọ̀ wọ́n, ẹlẹ́ha wọn, ẹlẹ́ha TV ó ka aṣọ kúrò lójú rẹ̀ káyí kẹ́nìkan má báyé òun jẹ́, wọ́n tún fi ń ṣépè. Ìbàjẹ́ kẹ́ ẹ bò ń pa, ajẹ́ kẹ́ ẹ bò ń pa, ẹ̀yin pínápíná, iná náà máa wọ̀, iná náà máa kú sí. Bàbá ńlá kú yín mélòó ló ti lọ sọ́run tó wá fún yín lábọ̀ pé iná sáìdì bíi ló wà. Ẹ̀yin ọ̀bàyé jẹ́ rádaràda wọ̀nyí. Ẹ fà wọn ti comment section lẹ́ o, àwọn wọ́n ń bá wa boost page wa ni, ẹ jẹ́ kán wá ṣépè, ẹ jẹ́ kán wá sọ̀rọ̀, ẹ má dì wọn lọ́wọ́ rárá. Ètò bá ti kọjá yẹ jù ẹ block ẹ delete ẹ, nǹkan ló ní page, ẹ jẹ́ kó bọ́ síta kó lọ ṣe fídíò tiẹ̀. Irú kankan tí irú gbá kan ẹ mọ tẹ́ tó dùn mí jù, ẹ jẹ́ ń fa àfa kan hàn yín, ẹni tó lọ́n tún dá lákàndá ẹ̀dá tó yẹ kó jókòó ara ẹ̀ jẹ́jẹ́, òun náà tún bá wọn ta ẹnu bá K1 the ultimate, òun náà tún bú Wàsíù, òun náà tún lérí léka, òun náà tún kílèmù àfà. Ẹ jẹ́ àwòká tó máa lọ jàre. Ẹ bá gbòòrò ayé, ẹ pé ẹ tọrọ àforíjì, wàláì bẹ́ẹ̀ bá tọrọ àforíjì, wàláì tàlà, Ọlọ́run má jẹ́ báradàrà dákú. Ẹ bá gbòòrò ayé, ẹ bá gbòòrò ayé, ẹ tọrọ àforíjì lọ́wọ́ Ọlọ́run, ọwọ́ Ọlọ́run tẹ, Ọlọ́run ẹni bá ṣe àfà Ọlọ́run lọ́sẹ̀ o, torí tí jẹ́ àfà lára rẹ̀ l'Al-Qur'ani. Wọ́n ń gbẹ́nu ẹ sọ́hùn, oníkọ́lọ̀ wọn gbẹ́nu ẹ sọ́hùn nù. Ṣé ti ráyé báyìí? Tó mo gbàdúrà fáfá yìí, Ọlọ́run bá mi fún wọn lálàáfíà, Ọlọ́run dá gbogbo ikú lọ́wọ́ padà, Ọlọ́run sì sí wọn níyè, kí Kristi kó jogún ayé wọn, kí wọ́n rí i pé nínú òkùnkùn biribiri làwọn wà, tí àwọn tí wọ́n ti kọ́ wọn, tí wọ́n ti gbè sí wọn nú, bóyá ká tó de àkàndá ẹ̀dá àbígbà tán wà bẹ́ẹ̀, òun náà wọ́n tún pọ̀ jáde yẹn. Ẹ wà lálàáfíà o, gbogbo ẹ̀yin tẹ́ ń fi àlàáfíà yóò dára fún ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́ o. Sẹ́rí gbólóhùn tẹ́lẹ̀ mẹ́nu bá pé a ti lọ síbi kan, a lọ ṣèpàdé àlàáfíà lórí wípé kóníkàlùkù dúró lórí ẹ̀sìn ẹni o. Bẹ́ẹ̀ bá ti ń jáde lórí ẹ̀sìn mi, mo ti bá yín tọ́jú bíi 10 kalẹ̀, tẹ́ ti tẹnubá ẹ̀sìn mi, tẹnubá Báíbù, tẹnubá Jésù. Ìwọ tó ní wọ́n ń bú mi, tó ló fẹ́ dákú, tó ní kí n fi wọ́n lẹ̀, wọ́n yín sọ́ọ̀tì mi, níjọ́ tí ń bú Jésù tẹ́ pé Jésù ló lè, ìjà wo ló gbé Jésù? Níjọ́ tí ń bú Ọlọ́run, tẹ́ ń bú Kristẹni, tẹ́ ń bú Báíbù, tẹ́ ń yẹ̀yẹ́ Báíbù, kí lórí ṣe sí? Don't ever wá sórí péjì mi wá fún mi ní advice tí ò ní làákàyè nínú. Ṣébẹ̀ mi wọ́n ń bú, ebú wọn ń bo lóso sí lára mi. Ìgbìyànjú wọn láti pa anybody lẹ́nu mọ́, kán lè máa gbẹ̀yìn kìn nínú wà bàjẹ́ orí burúkú tí wọ́n wù káàkiri. Ìwọ kíyèsí àwọn tó ń bú mi comment section láì jẹ́ pé mi dá wọn lóhùn, bóyá àwọn tó ń kó bò wọ́n, bóyá àwọn tó ń kó bò wọ́n, torí wọ́n mọ̀ pé ẹni bí ni wọ́n. Ẹran ẹ̀sùn èrè, ẹni bí, ewúrẹ́ ẹ̀sùn èrè ni wọ́n. Wọ́n mọ̀ pé táwọn ń ṣe ò dáa, wọn àdẹ̀fẹ́ sọ́ọ̀lẹ̀ kí wọ́n bá rí tìjú, wọ́n wá ń gbìyànjú láti pa àwọn èèyàn lẹ́nu mọ́ kí wọ́n lè máa tẹ̀síwájú.